kò sí àǹfààní kankan nínú òbò tó lọ ń ṣí kalẹ̀ fún ọkùnrin tí ò tí ì fẹ́. So gbọ́ mi àbí tí ẹ ya, kò sí àǹfààní kankan. So ráwo obìnrin bá ṣe dùn mọ́ láwà yìí o, bá ṣe dùn mọ́ òun láwà yìí. Mo rí ìbéèrè yẹn nínú messenger mi, ẹni yẹn lòun ti dúró ti pẹ́. So bóun ṣe dúró ti pẹ́ yẹn, òun á rí èèyàn kan tó nífẹ̀ẹ́ òun tó fẹ́ fẹ́ òun torí most àwọn tó máa ń fẹ́ wọn máa ń lọ ni. So òun ti wá wà lọ́dọ̀ rẹ̀, each time tóun bá ti wá sọ̀rọ̀ ìyàwó yóò wá mọ́ bóun jà. Òun ò dẹ̀ fẹ́ kúrò kó mọ́ lọ lose. Are you not a loser already? Ṣé o feel pé o kì í ṣe loser already? Ẹni tó ti kó lọ ilé ẹ̀ tí ò tí ì fẹ́, wá lóun ò fẹ́ kúrò ńbẹ̀ torí kó mọ́ lọ lose relationship yẹn. Ṣé o feel pé ọkùnrin tó ń bá ẹ sùn láìfẹ́, ṣé o feel pé ó fojú rẹ̀ wò ẹ́? My dear sister, I understand what it means to wait because I waited as well. And I have people who are even older than me still waiting. Bí singleness ṣe wà yẹn, you can use that time to discover your purpose, your assignment and God's plan for your life. I understand the fact that singleness ìgbà míì ó lè sọ téèyàn di wèrè. Especially tó bá jẹ́ type kan tí ò ní any serious work tó ń ṣe. Kì í ṣe pé bóyá òun kàwé, bóyá òun lọ iṣẹ́, bóyá òun ṣe nǹkan kan tó keep ẹ busy tó jẹ́ pé iṣẹ́ kékeré ló ń ṣe. You have a long period of time láti wà idle. Wà á máa ronú ni. Nevertheless, my dear sister, kò wọ́ tiẹ̀. Tó bá ti lọ léèyàn lẹ́ẹ̀kínní, ẹ̀kejì, ẹ̀kẹta, gbogbo àwọn tó yẹ kó mọ̀ ló ti mọ̀. Bóyá tó bá lọ kí wọn wà spend few days. All the people that are supposed to be known, ó ti mọ̀ wọ́n. The next time you are going to step your feet in that house, you are coming there as wife, not as a fiancé again. So ráwo obìnrin, iyì ta ní bá a ṣe dùn mọ́ láwà yìí o. I'm telling you, kò sáǹfààní kankan nínú òbò tó ti sú ọkùnrin kó tó fẹ́ wọlé gan. Tó bá dẹ̀ sọ pé bóyá torí gbogbo ohun tó ń gbọ́ online, sórí most àwọn tó ń sọ̀rọ̀ okó àtòbò yẹn, most wọn ò ń dókó ọ̀ngàn o, má tanra ẹ o. Ìyá tó sọ̀rọ̀ okó àtòbò jù lórí ìkànnì, ṣé o róbò ẹ̀ ń tarí? Sórí kẹ́nìkan wá rojọ́ pé wá ṣe zìnà ń bí, ó gbé gbá zìnà ń bí, ó ṣe lóṣó ń bí, ó ṣe lóṣó lọ́hùn, ṣó rí rí lórí afẹ́fẹ́? Gbogbo àwa tá ń ké gbòòlà tá ń sọ̀rọ̀ okó àtòbò, ṣáwa gan dókó ọ̀ngàn. So tó bá jẹ́ kí gbogbo social media gbogbo kálukú ń catch cruise ni o because depression ti fẹ́ pa ẹlòmíì sínú ilé. So when you have little data and you come online, you start saying things that, you just express your mind. Ẹlòmíì tó ń sọ yẹn ó gbọ́n bì kan ni. Tó bá jẹ́ kí yẹn wọ̀ ẹ́ lórí tó feel pé àwọn eléyìí wọ́n ń ṣe kinní kan tí ìwọ náà wá lọ kó lọ sínú ilé èèyàn kan, wọ́n ń tàn ẹ́ ni o. Ìgbéyàwó dáa ní tòótọ́. Ó ń fúnyàn ní ayọ̀, ó mú àlàáfíà wá, but notwithstanding ìyẹn ìgbéyàwó ẹni tó ń fẹ́. Dowry is very significant. So orí ṣọ́ọ̀ṣì àti registry yẹn man-made theory ni o. Dowry is very, very significant. Tó bá dẹ̀ máa fẹ́ kì í ṣe pé òun nìkan dóńdó ni ó mọ envelope wálé yín tí ó wà kúnlẹ̀ tí ènì kinní kan. Ó máa kó àwọn èèyàn, àwọn sàràkí èèyàn, àwọn mọ́gàjí ilé wọn yóò kó wá fẹ́ ẹni. Tó bá ti fẹ́ ní ṣùlọ́kà o kì í ṣe ìyàwó. Àǹfààní kankan ò sínú òbò tó lọ ń fẹ́ kalẹ̀ fún ọkùnrin tí ò fẹ́. Ó ń lò ẹni o. Tó bá wá feel pé bóyá o ò ní stable relationship, eléyìí náà lò sí stable nínú gbogbo relationship tó ní. Relationship tó ń dó ẹ tó ń fẹ́ ẹ is not a good relationship. Ó sì àwọn tí ò stable yẹn gan sì better torí àwọn yẹn ò nílò ẹsẹ̀ jẹ́. Kí ló jókòó sínú ilé ẹ̀fún ṣó ti fẹ́ ẹni? Tá bá tiẹ̀ sọ pé singleness ò dáa, ẹ lọ marry, ṣé bí báhùn ni? Ọkùnrin tó fẹ́ ẹ ní ṣùlọ́kà gan, ó tí mọ̀ wà tí ó wù sí ẹ tó bá délé ẹ̀. Recently lèèyàn kan sọ ní orí Zoom section mi pé àwọn ti fọ́kọ àwọn ò mọ̀ pé ó ti bímọ tẹ́lẹ̀. Òun náà lóun ò mọ̀ pé ẹni tó ń fún lóyún nígbà yẹn ó bí oyún yẹn. Tó o mọ itú tí ó fi ọ́ pa tó bá dé inú ilé rẹ̀ ni. Ìyẹn lẹ́ni tó ń fẹ́ ní ṣùlọ́kà gan. Kàńgárá ẹ̀ kó kúrò nínú ilé rẹ̀. Ẹlòmíì wà tó ti bọ́ há. Ẹlòmíì ti mọ 4, 5, 6 tọkọ yẹn ò tí ì rántí lọ sanwó dáórì ẹ̀. Condition ló fà fáwọn yẹn. Yeah. Tó bá ní ẹ fẹ́ ó mọ ibi tó ti máa rí ẹ. Ṣé bí bọ̀dá kan ló kó lù kó fọn tó ṣe ṣọ́ọ̀ṣì, registry, engagement, introduction, reception tó ṣe gbogbo ẹ̀, tó san gbogbo owó envelope, owó ọlọ́mọ lóṣù, owó ọlọ́kùnrin ilé, olóbìnrin ilé, owó ìyá gbọ́, bàbá gbọ́, Anko Limited tí wọ́n ṣe tán tí ìyàwó ọ̀padà tẹ̀lé lọ́lé. Bá ti ẹ̀ gbọ́ pé wà burúkú ìwò orí ibú ìwò òfò níyàwó yẹn wù ń tiẹ̀.
bó náà ṣe kólù kó fọn wá bọ̀ tán fi ọtán tó wà lórí ẹ papọ̀ o tẹ̀ lọ́kọ ìyàwó lọlé ìkànnù kí ni wọ́n ń kó lọlé ẹ̀ tó lọ ń gbé bẹ́ẹ̀ sí. o lè visit ẹni tó ń fẹ́ kó o lè mọ̀ bóyá kìí ṣe bandit tàbí Boko Haram ni you have to know his people kó o lè mọ̀ pé kìí ṣe àkúdàáyà ṣùgbọ́n pé ló wá kẹ́rù ló lọ ń gbé bẹ̀ permanently ló ní nítorí àwọn kan ń sọ̀rọ̀ sórí gbogbo àwọn tó ń ṣe tó ń wá social media validation tó ń gbé marriage wọn wá sí online yẹn inú wọn ò dùn nínú ilé o tó bá jáwọn yẹn ló ń rí tó fi fíìl pé kẹ́rù ẹ lọ́mọ ìgbà náà lọ́mọ pretend bí ẹ pé o ti married má kẹrẹ o ìfẹ́ bá fẹ́ fi ọ́ ṣe ìyàwó ẹlẹ́kẹjọ gan fi ọ ní fúlọ́kà tó gbogbo tó ń rí online yẹn mirage ni o most yẹn tó ń pariwo kéèbè gidi kan many of them ń dókọ̀ gan recently tọ́rọ̀ kan ṣẹlẹ̀ online lẹ́nujọ́ mẹ́ta woman kan tí mo ń fẹ́ fún gbòòlà TikTok ṣebí ń gbọ́ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ la tó mọ̀ pé ò lọ́kọ ẹ wo bí ṣe máa ń ranṣan lórí ọ̀rọ̀ ọkọ ọlọ́kọ lórí ọ̀rọ̀ marriage àsóǹgùn lọ́kọ ńlẹ̀ my dear sister má jẹ́ kí yẹn wọ̀ ẹ́ lórí ìgbéyàwó is a good thing nevertheless you do it rightly ó bẹ́tà kéèyàn single má ní boyfriend má ní relationship kankan ju kó kẹ́rù lọ lọ́mọ gbélé boyfriend tí ò tí ì fẹ́ kò sí dignity kò sí yìí kankan bẹ́ẹ̀ o most àwọn ọkùnrin wọn ti máa ń mọ̀ pé àwọn ò ní fi obìnrin yẹn even tó bá ní intention àti fi ọ gan ó ti dó ẹ òbó ẹ ti sú already ó mọ̀ pé ó bò máa ń sú ọkùnrin torí ẹ̀ iye obìnrin kan fẹ́ ẹni tó bá tiẹ̀ máa sú wàá sú mọ́nú marriage yẹn ni kò ní lè kọ́ ẹ́lẹ̀ highest tó lè ṣe náà ni kó fẹ́ yàwó lé ẹ̀ ìyàwó tó dẹ̀ ń bọ̀ wá tó lẹ́yìn ni ẹ̀yìn ẹni ìyàwó yẹn máa tò sí tó bá tiẹ̀ jẹ́ pé tiẹ̀ sú kò ní lè lé ẹ jáde ìyàwó obìnrin nìyẹn kò sí yìí kankan tó bá ti wo ọkùnrin tó ti kó lọ lé ọdún 2 mẹ́ta ó ti ń gbé bẹ́ 4 5 mẹ́fà títí ṣe pé condition wo ló fẹ́ fà wá ló ti dúró pẹ́ àmọ́yá àwọn tán dúró pẹ́ there is a limit to human endurance ìdúró tọ́pọ̀lọpọ̀ yín sọ pé ẹ dúró gan kì í ṣe pé ẹ dúró pé ẹ celebrate when you wait and you celebrate you will know the meaning of waiting bí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíà lóhun dúró ohun tí màá rí ó dẹ̀ ń dóko ó ń ṣe nǹkan táwọn married woman ń ṣe iṣẹ́ ó dúró nìyẹn the real people that waited are those ones who celebrated during their waiting no sex no intercourse nothing má kó lọ lé ọkùnrin tó bá wà lé ọkùnrin tí ò tí fẹ́ kó ẹrù ẹ kó kúrò ń bẹ́ẹ̀ má feel pé ò fẹ́ lost relationship you are a loser already tó bá ní ìdẹ́ afẹ́ ṣe béèyàn lọkùnrin tó kó lù kó fọn lọ fi obìnrin tóbìnrin yẹn ò padà tẹ̀lé lọlé mi níwọ̀ ó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe ń ṣe ńlẹ̀ Yorùbá nìyẹn wọ́n ń fẹ́ yàwó ní ṣùlọ́kà níyàwó tó bá sì ti fẹ́ ní ṣùlọ́kà yóò tẹ̀ lọ́kọ ìyàwó lọlé ó ti dìyàwó nìyẹn kò mí nọ́mbà tó bá wù kó tò sí wọ́n máa ń fẹ́ yàn ní ṣùlọ́kà ni wọ́n máa ń fọmọlúàbí ní ṣùlọ́kà torí pé àwọn kan wá ń sọ̀rọ̀ kó àtòbò sọ́rí gbogbo àwọn tó ń ṣe hookup tó ń sọ online dating yẹn they know they practice all those things personally o I'm telling you irú èmi nísìnyí kó fẹ́ torí mò ń sọ̀rọ̀ kó àtòbò kó fẹ́ fi yẹn jọ́ọ̀jì mi wàá kàn lose flat ni because it's very far from reality social media yìí is very very far that's why program tó bá ń gbọ́ tó bá ń affect ẹ negatively má gbọ́ mọ́ tó bá yẹ anytime tó bá ti wo show mi báyìí ìmọ̀ ń fún ọ ní negative impact don't come and watch that show again block my page off any channel tó bá ti ń wò tó bá ti di pé tó bá ti wò yóò máa affect ẹ negatively má wo channel yẹn mọ́ má wo channel yẹn wọ́n bá yẹ program mi ló ń wò tó ń affect ẹ negatively má wo mọ́. Many things you are hearing on cyberspace is not true in the real life. A lot of people don't sọ̀rọ̀ pàtó. When you see them in the real life, they are very very decent people. Tó bá ti wá torí yẹn tó wá wò pé o ti rí guy kan o wá hàn mọ́ ó kàn máa lò ẹsẹ̀ jẹ́ àgbà ẹ̀ síta ni ìyàwó tán fẹ́ ní ṣùlọ́kà gan ṣọ́kọ ò kí ń bàjá kó lè jáde. À ń bọ̀sibọ̀sí ìwọ tán tọrọ rẹ lọ́wọ́ ń pa wọn kò ṣu wálé yín wọn wá dọ̀bálẹ̀ fáwọn òbí ẹ̀ ò wá gbóbò ò lọ́ ń fòbò ẹ̀ tàfàlà tó bá wá dọ̀la wọn á ná déètì yín fún 8 years wọ́n wá lọ pàdé ọmọ kan láàrin oṣù 3 wọ́n fọmọ yẹn wọ́n ṣe nífẹ̀ẹ́ ṣé wọ́n tó bò ẹ́ ti sú láti bí ọdún 8 yẹn òbò yẹn ló fi òpó máa tún gbé sílé who does that? As good as marriage is, it is better you do it the right way. Bẹ́ẹ̀ ni wá lẹ́ni tó lóun fẹ́ gan ẹ̀ ti níyàwó àwọn ìyàwó ti níyàwó tẹ́lẹ̀ ó lọ ó wá ní kejì ó wá wà nínú ilé rẹ̀ ó wá fẹ́ fọwọ́ of course ẹni tí ò sí nínú ilé rẹ̀ ò kì í ṣe ìyàwó ẹ̀ mọ́ ìyàwó kan ló sì ní nínú ilé
ó dẹ̀ fẹ́ rẹ́dì láti fẹ́ ẹni ṣùlọ́kà ẹni tó fẹ́ fẹ́ ẹni ṣùlọ́kà ṣèyàwó ẹlẹ́ẹ̀kẹjọ gan ó sì bẹ́tà èyí tó lọ kó bá nínú ilé ó mọ iye obìnrin tí yẹn ó ti bà láyé jẹ́ tó bá dẹ̀ fi òpó lè ṣèyàwó kékeré then eléyìí náà ò dẹ̀ fẹ́ kúrò ń bẹ̀ lọ wá ojú Ọlọ́run kó o mọ̀ pé you don't have any relationship then you start trusting God to bring another relationship gbogbo àwọn ọkùnrin tẹ́ ló ń sùn tì ẹ mọ̀ pé àwọn náà máa ba ayé yín jẹ́ nígbà tó ọkọ gidi tó bá fẹ́ fẹ́ yín bá dé wọ́n á níyẹn ilé àwọn ló máa ń sùn àwọn ti bá sùn I'm telling you tó bá dọ̀la wàá máa fẹ́ fún gbòòlà wàá máa rojú gbò tó bá dọ̀la tó Ọlọ́run bá kẹ́ ẹ tó wá dé ipò gíga ṣọ́ọ̀ ní máa sọ pé àwọn làwọn ń bẹ́ẹ̀ sùn bẹ́ẹ̀ ni irú àbá mi ò ní tàn lọ́wọ́ ẹnì kankan mi ò lẹ́ni tí ó kọ sítórì mi pé ní tí mo ṣe rè orí ọ̀fẹ́ Jésù tó fún ayé mi and there are a lot of sisters that I'm still ìsìn àárọ̀ tí mo jí tí mo ń ṣe devotion mo still pray fáwọn sisters yẹn because they are of age wọ́n jù mí lọ gan and they are single trusting their Lord wọ́n wá kẹ́rù ẹ ẹlòmíì wọ́n á rán yín poli wọ́n á rán yín yunifásitì ẹ lọ máa gbé couples life pẹ̀lú ọkùnrin gbogbo àwọn tán ní boyfriend láyé school gbogbo àwọn tán gbé couples life láyé school mélòó nù wọn náà fẹ́ra wọn dè ní how many of them àwọn tán fẹ́ra wọn gan ti túká bìkọ́ òbò yẹn ti sú ọkọ yẹn láti school òbò yẹn ti sú láti school yẹn so a rọra wá nǹkan kan tá fi dismantle relationship yẹn ni tàbí tó bá fagídí ní èmi lọ́ọ́ fẹ́ dandan tó fẹ́ dandan mélòó nù wọn ló ń ráyọ̀ nínú relationship yẹn àfàwọn exceptional kọ̀ọ̀kan my dear sister I understand what it means to wait because I waited at times ṣọ́ra àwọn òwe tá à ń kà yẹn à ń kà ká fi keep ara wa busy ni o tó dáa ní wà I do most time níbi tí singleness nígbà míì it will make you to bring out some potentials in you that you wouldn't know that you have because you have a whole lot of time to yourself o lọ́mọ tó ń tọ́jú o lọ́kọ tó ń sùn tì make positive use of that single time kó kúrò nínú ilé ọkùnrin tí ò bá ti sanwó orí ẹ̀ because o kì í ṣe ìyàwó ẹ̀ tó bá dọ̀la tó bá fẹ́ ìyàwó yẹn ni ìyàwó o ìwọ báyìí o kì í ṣe ìyàwó igbá ìkólẹ̀ ló fi ra ẹ ṣe ṣó ti gbọ́ mi.